a kú dédé àsìkò yìí, a kú kó lè dá yóò rọrùn fún wa lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ Jímọ̀, ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀ padà. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti ṣe ìlérí pẹ̀lú ìgbésẹ̀ àti ìbuwọ́lù owó tùlùtùlù kan eléyìí tó jẹ́ wípé yóò máa di owó ìtura àti níná tòun ti lílò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè fírọ̀ ibi bàtà tí ń ta wọ́n lẹ́sẹ̀. Owó ọ̀hún tí wọ́n ní àwọn ènìyàn ilé kọ̀ọ̀kan yóò ní ẹ̀tọ́ àti àǹfààní láti gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira tí wọ́n sì ti ya owó tó tó 155 billion naira ni wọ́n ti yà sọ́tọ̀ tí wọ́n máa fún àwọn ojúlé kankan eléyìí tó jẹ́ ìpele ìkejì irú ẹ̀ tí yóò bẹ̀rẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí. Àwọn ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu yìí wà nínú àtẹ̀jáde àti ọ̀rọ̀ kan èyí tí ẹ jẹ́ agbẹnusọ àti olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ gbé jáde, eyín Àjúrì Ngelale, èyí tó sọ ọ̀rọ̀ náà di mímọ̀. Ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ ibi bàtà ti ń ta àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ láti ìgbà tí wọ́n ti kéde yíyọ ẹ̀kún owó orí epo, èyí tó ti fà á kí gbogbo nǹkan má fara rọ mọ́ ní orílẹ̀-èdè yìí Nàìjíríà. Ó ní nípa ìdí èyí, lára àwọn ìpinnu ààrẹ Tinubu láti rí dájú wípé ara tu àwọn mẹ̀kúnnù ni wípé ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù ọmọ ilẹ̀ yìí ni ó ní àǹfààní àti ẹ̀tọ́ sí àwọn owó kan tí ó máa jẹ́ owó gbàmábínú àti owó ìtura, èyí tí ìpele àkọ́kọ́ ti kọjá. Ìpele ìkejì ni wọ́n ní yóò bẹ̀rẹ̀ láìpẹ́ yìí nítorí pé ààrẹ ó ti buwọ́ lù ú, níbi tílé kankan yóò ti máa gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà nínú 155 billion naira èyí tí wọ́n ti gbé sílẹ̀ láti máa pín sí ojúlé sójúlé. Ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fọwọ́ kanlẹ̀ kéèpẹ̀ jẹ́ wípé wà láìtàlá ìwàdúwé ẹni tí ó bá wọn sọ̀rọ̀ yìí onítọ̀hún yóò ní sẹ́ǹsì òṣèlú tó péye, wípé ẹgbẹ́ òṣèlú àwọn ni yóò jáwé olúborí ní ìpínlẹ̀ Ondo nínú ètò ìbò tàwọn gómìnà èyí tó ń bọ̀ láìpẹ́ yìí nínú ọdún yìí àti ní ìpínlẹ̀ Edo. Ẹni tó jẹ́ adelé alága fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀-èdè wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni eléyìí tó ti di ipò ọ̀hún mú Umaru Damagor, òun mà ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Umaru ní kí wọ́n lọ kọ́lẹ̀ kí wọ́n sì fi orúkọ ohun tì nídìí. Ó ní ẹgbẹ́ òṣèlú PDP yóò jáwé olúborí ní ìpínlẹ̀ Ondo tí wọ́n yóò gba ipò kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí gómìnà Lucky Ayédàtiwà tó wà lórí àléfà rẹ̀ lọ́wọ́ báyìí, tó sì fẹ́ díje dupò ọ̀hún lẹ́ẹ̀kan sí lẹ́yìn tó gba ipò gómìnà lọ́wọ́ olóògbé Rotimi Akeredolu. Bákan náà ni ọ̀gbẹ́ni Umaru tó jẹ́ adelé alága fún ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè yìí tún sọ di mímọ̀. Ó lẹ́ kúkú ti mọ ipa àti ìlànà èyí tí Godwin Obaseki tí ṣe gómìnà ìpínlẹ̀ Ondo tó ti là sílẹ̀. Ó ní nípa ìdí èyí kò sí mímì kan eléyìí tí ó lè mì àwọn ní ìpínlẹ̀ Edo láti má lè jẹ́ kí ẹgbẹ́ òṣèlú PDP jáwé olúborí bákan náà ní ìpínlẹ̀ Ondo. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó ń dunni náà ní pọ̀ lọ́rọ̀ ẹni, wọ́n sì ní bí oúnjẹ bá ti kúrò nínú ìṣẹ́bùṣe lórí ìpèníjà àti gbèdéke eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fún gbogbo àwọn gómìnà mẹ́rìndínlógójì ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní gbèdéke ọjọ́ 7 láti tètè wá ọ̀nà àbáyọ sí àìríjẹ àìrímu àti ọ̀wọ́n gógó oúnjẹ tó fi mọ́ àwọn ọjà oko tó jẹ́ ọjà àgbẹ̀
eléyìí tó jẹ́ tiwantiwa nílẹ̀ yìí tí gbogbo rẹ̀ sì gbé owó lórí ní pé kí oníkálukú wọn kí wọ́n tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lẹ́yìn ọjọ́ méje èyí ń gbèdéke ọjọ́ méje yìí ohun gbogbo ti gbọdọ̀ bẹ̀rẹ̀ sí ní máa tùbà kára ti máa tu àwọn mẹ̀kúnnù ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Aṣojú kọ̀ròyìn ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV èyí tó náà jáde mú ojú ajé kò ní sọ lọ sí àwọn ọjà àgbẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Òun ló dé agbègbè kan tí wọ́n ń pè ní ọjà ọ̀dàn ní agbègbè Yewa ní ìpínlẹ̀ Ògùn láti lọ wò ó bí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti tòmátò eléyìí tí wọ́n ń lé mẹ́rin ní 50 náírà bí 500 náírà èyí tó sì ti di owó góòlù báyìí. Níbẹ̀ ló ti jábọ̀ ẹjẹ́ agbọ́n nǹkan àti fọ́nrán tó fi mọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní agbègbè ọ̀hún. Ṣẹ́ngbọ́, we are live now at ọjà ọ̀dàn ní express ọjà ọ̀dàn lọ sí Wùnbẹ́. Òun la ti ń ṣe láìfù yìí. Ṣẹ́tìrì wọ́n jẹ́ kó yé wa wípé tòmátò yìí tòmátò Yorùbá ni àwọn Fúlàní máa wá ń rà lọ́wọ́ àwọn máa lọ tún tà. Gbogbo wa tó ń sọ wípé ẹ máa gbọ́ bẹ́ẹ̀ ṣàlàyé kankan. ẹ ti rí. Ẹ máa gbọ́ wọ́n jẹ́ kó yé mi pé 3,500 4,000 làwọn máa ń ta pẹ̀rẹ̀ kó tá bá bẹ́ẹ̀ rà ní ìgboro lọ́dọ̀ wa 10,000 14,000 ìgbà míì 8,000. Ṣé ń gbọ́ iye tí wọ́n ń tà ní. àwọn fún Haúsá yìí máa ń rà ní 3,000 4,000 bọ̀tẹ́ bá fẹ́ lọ rà ní my 12 báyìí apẹ̀rẹ̀ tẹ́ ń wo ilé ọmọ máa ta fún yín ní 14,000 8,000 àwọ̀dẹ̀lá ní gbogbo àwọn nǹkan yìí o according to gbogbo nǹkan tó ń sọ́ọ̀sì. Ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ ní a lè dáko a lè ṣàgbẹ̀ ẹ máa bá ń ṣí ẹ̀ ẹ gbọ́. Ẹ káàbọ̀ padà mo lérò wípé ẹ ti rè wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó tẹnu àwọn ènìyàn jáde wípé àwọn Fúlàní tó fi mọ́ àwọn Haúsá ló ń ra tòmátò apẹ̀rẹ̀ kan èyí tí wọ́n tà ní 3,500 4,000 ṣùgbọ́n tí wọ́n bá ti gbé dé àwọn ọjà èyí tó gbajúmọ̀ ní ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ míì ni wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní máa tà á bí 12,000 15,000 ni wọ́n ń ta apẹ̀rẹ̀ tòmátò kankan tí wọ́n sì sọ wípé àwa tá a wà ní apá gúúsù ìwọ̀ oòrùn ní ilẹ̀ Yorùbá a kì í ṣe ọ̀lẹ oníkálukú wa náà ló sì ń dá oko ṣùgbọ́n àwọn aríjẹ nídìí ìwà ìbàjẹ́ ni wọ́n jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kó wọn o. Ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà S2 Aba Mixture tá a bá lọ tí a bá padà dé ìròyìn Feli-feli yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú à ń bọ̀ náà. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Aba Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà S2 Aba Mixture eléyìí tó ń ṣara lóore fún takọtabo tó sì jẹ́ wípé àwọn ibi tẹ́ẹ̀tì rà wọ́n ti fi àdírẹ́sì àti nọ́mbà wọn sí
ẹ bá wọn dòwò pọ̀ lénìí kẹ́yìn náà kẹ́ jẹ́rìí sí agbára ewé àti egbò ilẹ̀ wa. ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ ọ̀gbẹ́ni kan ní ìgbà tí àwọn yòókù rẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ti na pápá bora o. ọ̀gbẹ́ni ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Idris Salawu eléyìí tó jáwọ ilé onílé tó bẹ́ wọnú ọgbà ọlọ́gbà tó sì jí wọn ní dúkìá lọ ní agbègbè ìlú kan tí wọ́n ń pè ní Liberty Estate ní Ògìjò ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn. ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà yìí ní Salawu ni wọ́n ló bẹ́ wọnú ilé ènìyàn kan lásìkò tí àwọn onítìrín tí wọn ò sí nílé tó sì kó wọn ní dúkìá lọ kó tó di wípé ààyè ibi tó sá pamọ́ sí o níbẹ̀ ni àwọn agbófinró ni wọ́n ti lọ fín jáde bí ìgbà wọn fín òkété kúrò nínú ihò kí wọ́n tó fi ọwọ́ òfin mú. níbẹ̀ ni wọ́n ní lásìkò yìí àwọn tó kù rẹ̀ wọ́n júbà ehoro ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn látẹnu alukoro wọn SP Ọmọlọ́lá Òdútọ́lá sọ di mímọ̀ wípé ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́lọ́run lọ́wọ́. wọ́n ní àwọn tó kù tí wọ́n jọ ṣiṣẹ́ ibi èyí tó na pápá bora yìí pátá lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ni yóò rọ́wọ́ tó. lára àwọn nǹkan tí wọ́n gbà padà kúrò lọ́wọ́ adigunjalè abojúwòǹkowòǹko arápámáṣiṣẹ́ ọ̀hún láti rí jẹnẹrétọ̀ eléyìí tí wọ́n ní owó rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rin náírà 80,000 naira. bákan náà kíní agolo afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí sìlíndà eléyìí tó náà ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà 20 náírà àti àwọn dúkìá ìmíì tí wọ́n ní wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ Salawu eléyìí tí wọ́n fi ọwọ́ òfin mú yìí. iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí ń lọ ò ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí ni wọn yóò taari rẹ̀ lọ sí ilé ẹjọ́. lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Àṣàkẹ́ Ọlọ́ládèmí Àṣàkẹ́ òun mà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bẹ lẹ́yìn odi ilẹ̀ yìí ni wọ́n ti gbé oríyìn ràbàǹdẹ̀ fún pẹ̀lú bó ṣe ń fi orin àdídùn láti máa ṣe ìgbélárugẹ orin tàkasùfé bákan náà pẹ̀lú bó ṣe ń gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ láwọn ilẹ̀ òkèrè. ètò kan eléyìí tí wọ́n pè ní Afro Nation èyí tó wáyé ní orílẹ̀-èdè Portugal láti ọjọ́ 26 tó sì jẹ́ ipò tẹnubọ epo lónìí tí í ṣe ọjọ́ 28 nínú oṣù kẹfà ni wọ́n ní Àṣàkẹ́ òun dídé ọjọ́ 3 gbáko ló ti fi orin dídùn ló fi ń dá wọn lárayá. díẹ̀ rèé nínú àwọn àrà èyí tí Ọlọ́ládèmí Àṣàkẹ́ èyí tó dà ní orílẹ̀-èdè Portugal. ẹ káàbọ̀ padà mo lérò yìí pé ẹ̀yin náà ti gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ ẹ ti rí bó ṣe ń kọ orin ọ̀hún. lákòótán o àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń bẹ láwọn ilẹ̀ òkèrè pàápàá jù lórílẹ̀-èdè Portugal níbi ayẹyẹ ètò ọ̀hún tí wọ́n pè ní Afro Nation 2024 èyí tí Àṣàkẹ́ fi orin dídùn dá wọn lárayá ni wọ́n ní inú àwọn dùn láti máa rí àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe dáadáa láwọn ilẹ̀ òkèrè. tó Yorùbá bọ̀ wọ́n ní tá a bá gbálé tá a bá gbàtà àtìtàn láfi ṣe lóore. ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní títí ojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti gbọ́ tún rẹ̀ míì. mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní nà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.